àṣọmọ́àlì ẹni ìkan pè kóra wá èèṣì torí fọ bóyá mo fi ṣe tíátà nìkan lè jẹ́ kí n wà níbẹ̀ nẹ́ẹ̀mí torí fọ́ mọ́fọ́mọ Ìjẹ̀bú náà fèrè mi wá ṣe à ń shoot lọ́wọ́ ni mo sáré kúrò ńbẹ̀ ni mo ń bọ̀ láti Ìbàdàn màá dẹ̀ tún sáré máa padà Ọlọ́run má jẹ́ ká rí problem lọ́nà then Musiliu ẹni tó close mọ́ mi ni ó dẹ̀ ti pẹ́ kò dẹ̀ sí nǹkan tí mo pe Musiliu Haruna Ishola sí kódà kí ní kán lọ kọrin fún èèyàn lọ́fẹ̀ẹ́ ó máa lọ Ọlọ́run Elédùmarè bí tá à ń bá wòra wa ká má bàa bẹ̀ tẹ́ lágbára Elédùmarè mo fi àsìkò yìí kí àwọn ìyá wa tí bàbá wa fi lẹ̀ tí wọ́n ń ṣẹ̀yìn wọn mo tún kí àwọn ìmáàmù wa tí wọ́n àdúrà látẹ̀ẹ̀kan àdébíara ó máa jẹun lágbára Ọlọ́run kú gbogbo tẹ́yìn náà tẹ́ ẹ̀ dáwọ́lé Ọlọ́run á jẹ́ kí ó máa lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ àìdámọ́ Ọlọ́run ò ní kọ̀ díẹ̀ sí yín o lẹ́ẹ̀kan sí gbogbo àwọn tí wọ́n wà bí ni mo kí o pàápàá àwọn ẹgbẹ́ gbọ́ba níyì mi ò ní dárúkọ kó má dàbẹ́ ní pé ṣe ni mo mọ ẹnìkan tí mi ò dárúkọ ẹnìkan ṣùgbọ́n mo fi kí wá wọn mo fi kí gbogbo wọn lápapọ̀ pé ẹ kú àṣẹyìndé bàbá wa o gbogbo ní téèyàn bá ń ṣe láyé tí ọmọ bá gbẹ̀yìn ẹ̀ kó gbà pé òun ti rí ilé ayé wá èèmọ̀ pàlàkọ mo kí ẹ̀gbọ́n mi gbọ̀dàgà ní number one àwọn àtẹ̀gbọ́n mi kan jọ lọ primary school ọmọ ìyá mi kan wọ́n jọ lọ sí primary school then wọ́n tiẹ̀ ti mú mi bí àbúrò ti pẹ́ èmi àti wọ́n ti wà kó ń jọ̀rọ̀ ọgbọ̀n ọdún bí wọ́n ṣe wà yìí ìgbà tó ń ṣe anniversary bàbá ní London mo wà ń bẹ̀ ìgbà tó ń ṣe lamẹ́ríkà Musiliu kan bá mi ń bẹ̀ so tó bá wà ń ṣe ní Ìjẹ̀bú-igbo ní ẹgbẹ́ mi ń bì àbójá kí n sáré excuse ara mi màá wà ń bẹ̀ Alhaji Kazeem tí Haruna Ishola ní London á mọ̀ pé màá wà ń bílé ó mọ̀ pé mo máa wà ń bílé ìyẹn ṣọ́ọ̀jù torí ẹ̀ gbogbo ẹni tó bá bímọ kó tọ́ o kó dẹ̀ ṣàdúrà fún ọmọ torí kí ọmọ kó lè gbẹ̀yìn ẹ̀ àwọn ọ̀gá tiwa náà tipẹ́tipẹ́ ní eré orí ìtàgé àwọn náà kọ orin kan máa kọ́ kí n tó máa lọ èmi ò lóhùn àpàlà o ohun tí n bá fi kọ́ ní kẹgbà pẹ̀lú mi o ó ní òní araṣọ lọ́jà o ọ̀la araṣọ lọ́jà ọjọ́ àbákú làṣọ ṣègbè ọmọ ní kára o ọmọ ní kára o. ẹ jẹ́ kí a sọ pé Ọlọ́run tóbi. Allahu Akbar. Ọlọ́run kó wọlá àwọn mọ̀nyàn tí wọ́n bẹ níbà ilé nìyí àtàwọn tí wọ́n bí wa orí mo lùsù Ìjẹ̀bú-igbo láìpẹ́ láì jìnnà Ọlọ́run bá wa fi jẹ. Àmín. wọlá àwọn tí wọ́n mú oúnjẹ sẹ́nu tí wọ́n lè bá mi ṣàmì. Àmín. wọlá àwọn tí wọ́n ń ṣe àmínà. Àmín. ẹ dákun gbólóhùn kan ni olóríire kan kó ṣe àmínà. Àmín. ẹ dákun ẹ̀yà bàbá wa ṣe pàṣẹ Kamil ọmọ bàbá mi SF Kasim ní Òkè Àgbò mo bá wọn níjòkó kan níjòkó yẹn nù pálọ̀ ni mo ń tú àṣírí inú ilé mi sà mo dẹ̀ fẹ́ kẹ́ support mi pé ń bá parọ́ mo wá ní ìjókòó yìí bàbá wa Àkọlání mo ní ìjókòó yìí ẹrú Ọlọ́run kan wá sunkún lówó kan Ọlọ́run níbi 250,000 láti fi ṣe kí ló ti máa ń pè jù ó fẹ́ ọ̀pẹ́rẹ́tì ẹ̀ olówó yẹn ní kó máa lọ kó lọ wówó nígbà tí olówó tó lọ ó rí 100,000 ó wá padà sọ́dọ̀ olówó yẹn wá fún ní 10,000 bàbá Àkọlání ó lọ tọrọ bára wa olówó yẹn wá fún ní 10,000 bàbá mo wá bẹ̀yìn jọ náà pípẹ́ ẹ̀ torí ìtọ́lọ́run ìjọgbó yìí ní kí n tẹ́ ẹ bá ní ẹ fi ràn mí lọ́wọ́ kí n fún ẹrú Ọlọ́run náà pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn ẹni Ọlọ́run
àti Central Mosque Ìjẹ̀bú-Igbó lápapọ̀ mo sì sọ wọ́n sì fún wa ní wọ́n sì fún wa ní gbogbo Ìjẹ̀bú-Igbó a sì pa 250,000 yẹn ọmọbìnrin yẹn ti ṣe operation yẹn successfully ẹ bá mi gbọ́ lọ́run tóbi. Alhamdulillah. Bàbá ẹ wà ní ìjòkòjọ́ náà. Èyí tí wàá mú mi fẹ́ sọ eléyìí mo gba 65,000 kan ní orí Mumbai níjọ́ Friday tó kọjá yìí gbogbo mùsùlùmí ayé tó wà níbẹ̀ wọ́n á rí mi. Ọmọ kékeré kan èmi pẹ̀lú bàbá yìí lájọ jókòó síwájú tàdé mi. Mo lérò yìí tó fẹ́ tọrọ bárà ni owó pọ̀ lọ́wọ́ mi ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi náà owó wà lọ́wọ́ ẹ̀ ọwọ́ 1,000 náà ẹ gbà máa fún tálá fẹ́ fún ní 1,000 ẹ ṣáàjà wo bó jẹ́ àrí 100 naira fún àmọ́ ìgbà tí ọmọdé tó máa la ẹnu handicap ni ọwọ́ ẹ̀ ti rọ àmọ́ kò béèrè o ní tó béèrè lọ́ọ̀mì ni pé kí n wá ràn ún lọ́wọ́ kóun lè máa rí engine generator àti ibi tí wọ́n ti ń ṣáàjì fóònù òun á lè máa rówó fi jẹun. Mo wò pé ọlọ́run bó o ṣe àlìfùlání tó ń ṣàánú bó o ṣe arákùnrin kan náà tó ń ṣàánú òde wá fèmí náà lówó kémi náà lè ṣàánú. Bàbá yìí kújọ òde wá ṣèmi náà lólówó kí n lè ṣàánú. Mo wá bọ́ sórí múmbàrí nínú 150,000 a rí 65,000 èké èlò ó pé èlò ó kù 85,000 wọ́n á wò pé nínú ilé bàbá wa Haruna Ishola bí n bá rí díẹ̀ nú ẹ̀ àbí bí n bá rí gbogbo ẹ̀ ẹ dákun ta ló máa gba ládàá yẹn bàbá wa Haruna Ishola ló máa gba àtẹni tó bá dá sí mo wá ń tọrọ báárà lórúkọ ọmọkùnrin tí mi ò mọ ìyá ẹ̀ tí mi ò mọ bàbá ẹ̀ rí àti nítorí tọlọ́hun àti ti àná Muhammad wípé liyunfiq zu sa'atin min sa'atihi wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ata Allah. Màmá wa láti abroad ẹkún tí mo wá sùn sí ọ̀dọ̀ yìí nìyẹn ń tẹ́ bá ní lágbára ń bí báyìí ká dá àjọ ká kó sílẹ̀ iye tó bá jẹ́ àhànáǹsẹ̀ tó bá ti dábàá má jẹ mọ́ owó títí tó bá ti pé á dẹ̀ lọ establish iṣẹ́ yẹn fún ọmọkùnrin òun náà á lè jẹ́ èèyàn nínú ilé ayé so ọlọ́run má fi ara ní nìkọ̀ọ̀kan wa o gbogbo ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ bismillah. Alhaji Abdulrasheed lórí 5,000 naira wọ́n ní deposit tí wọ́n nìyẹn ẹ dákun ẹ̀rọ ọlọ́run kó bá mi kà á bàbá ìbọn ìta ẹ máa bá mi kà á ẹ bóde ẹ máa bá mi kà á ẹ jẹ́rìí sí owó yìí màmá mi Alhaja Bọ́lá rẹ àwọn náà lórí 10,000 naira 5,000 naira máa bá mi tó pọ̀ gbogbo ẹni tí ó fẹ́ ran ẹrú ọlọ́run náà lọ́wọ́ láti pé kí ìjẹ àti ìmu kó má nira fún ọlọ́run o gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ìjẹ àti ìmu ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ti nira fún wa o. Àmín. Má fi ìjẹ wa síbi tó há. Àmín. La ilaha illallah. Àmín. Gbogbo àwọn tí wọ́n ti ń ṣe dáadáa bọ̀ wá àwọn màmá wa náà àwọn náà fi 5,000 kún ọlọ́mọba àrùn ẹ̀ ṣe. Àmín. Bàbá wa Muslim Haruna Ishola lórúkọ tiyín náà bàbá wa Alhaji Kọ́ọ̀sì Kamildeen ọlọ́mọdé yóò ṣubú láíláí. Àmín. Bí bàbá wọn ṣe ga làwọn náà ṣe ga. Bàbá wa Adémọ́lá Olókùta 5,000 naira Allahu Akbar jazakumullahu khair. Ọmọ olèjọ́ bàbá kámíyà bínú ọmọ àníṣe ayélé ọmọ olèjọ́ bàbá kámíyà bínú ọmọ kámí lùjọ́ bàbá ẹ̀jọ̀ ọmọ olùjọ́ bàbá kámíyà bínú. Gbogbo ẹni tí ó ń dá sí Alhaji wa Muslihuddin Haruna Ishola ẹ máa bọ̀ ó di èlò lówó tẹ rí báyìí 20,000 èlò lẹ́lẹ́ need 85,000 láti ọ̀dọ̀ Alhaja Mistura àwọn bàbá wa ní Ishola 50,000 naira. Ẹ bá mi gbé ọlọ́run tóbi.
Allahu Akbar. ẹgbẹ́ títóbi fún ọlọ́run. Allahu Akbar. alájà wa mistura ọlọ́run máa jò kánjú kú ọlọ́run. Má jò kánjú kú. mistura ọlọ́run máa jò kánjú kú. Ọlọ́run má jò wọlá bàbá màmá tó bí ẹ sáyé. Ọlọ́run má jò kánjú kú. wọlá ilé rẹ tí ń jẹ́ ká àbẹ̀ o ọlọ́run. Má jò kánjú kú. alájà wa mistura gíga là ń wò gùtù ọlọ́run ọba ọmọdé wálẹ̀ láyéláyé. Àmín. alájà wa mistura ọmọdé wálẹ̀ láyéláyé. Àmín. ọ̀là púpọ̀ ẹ̀kún ọlọ́run a ti rí Àmín. 78,000 náà láti báwọ́kà 10,000 naira ẹgbẹ́ Allahu ọlọ́run Akbar. látọ̀dọ̀ báwọ́kà 10,000 naira. Allahu Akbar. ọmọ yìí ó ń rí àánú gbà látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ àwọn èèyàn gbogbo ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà tó ń gbọ́ tínú ẹ̀ ń dùn báyìí gbogbo wọn ni ó máa rí àánú gbà. Àmín. ibikíbi tí àwa náà ti rí àánú gbà ọlọ́mọ dínà bẹ̀. Àmín. ọlọ́lá ilaha illallah. Àmín. bismillahi rahman ó pé lóko pé ó ti lé Allahu akbar. Allahu Akbar. ẹjẹ́ àtẹwà àdúrà gbogbo bí tí owó náà ti wá àwọn aláàánú ni ọlọ́mọṣẹ́ bá aṣàánú wọn. Àmín. bismillahi rahman rahim. la yastawi ashabun nari wa ashabul janna ashabul jannati humul faizun. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشيا متصابيا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ولا حول ولا قوة إلا mama wa láti ìlú abroad ọlọ́mọdé ṣàbò ọlọ́mọdé ṣàláwọ̀ ọlọ́mọdé ṣàláwọ̀ ọlọ́mọdé tán lọ́wọ́ yín ọ̀làdá ìlà ìlọ́lá gíga tẹ́yì tí ń gbà yín ọlọ́mọgbà yín wálẹ̀ bàbá wa isi mèrèkè níṣẹ́ lè yọ bí ògbó òṣùpá ẹ̀yìn wálẹ̀ ọlọ́mọkà yín fún àwọn tí wọ́n ti wọ dormant. Àmín. ọlọ́lá ilà má tẹ́ǹgì yín wọ́n ti dé ọlọ́lá ilà ìlọ́lá ọlá àná ọlá ìní ọlọ́lá haúlà wala quwwata ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. láti ọ̀dọ̀ Alhaji Kazeem Haruna Ishola ní London àwọn àtìyàwó wọn fún ọmọ tá à ń gbowó fún yẹn 50,000 naira. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run àwọn Alhaji wa Qasim àti ìyàwó wọn ọlọ́run ọba o má jẹ́ kí ìbànújẹ́ tọ́ sí yín Àmín. má jẹ́ rí dààmú Àmín. má wàhálà yín má fìtínà yín endowment náà ń pè é gbogbo ẹnikẹ́ni tí ó bá ran èèyàn lọ́wọ́ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì rẹ̀ tọ́jú rẹ̀. òun ni bàbá wa Al-Fulani fi ṣe wá sílẹ̀ kan ẹni tó ṣe ìrànlọ́wọ́ fún má gbàgbé ọlọ́run ọba má gbàgbé ìkọ̀ọ̀kan wa náà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallallahu alaihi wasallam. màmá wa Jumla petroleum kan ni wọ́n fún wa ní owó 20,000 naira. Ìbílọ́lá madam Ìbílọ́lá Ṣọ́lájà Jumla 20,000 naira. Ilal aman inshallah. iná àti iná fún wọn. والقوسر فصل لربك ونهار شانئك والأبتر آمين. ní orúkọ gbogbo ọmọ bàbá wa tí a wá ń ṣe àyájọ́ ìrántí wọn lénìí Alhaji
Haruna Ishola Bello tí wọ́n jẹ́ ọmọ Adélẹ́yẹ. Mo máa sọ díẹ̀ nínú ìtàn bàbá fún wa kó tó di pé a máa kúrò bí lèmi lágbẹ́ ọlọ́wà tá a máa fi kúrò bí old memories àwọn orin bàbá náà la máa play tá a máa fi kúrò bí dalẹ́dalẹ́. Mo fi àkókò yìí kí bàbá wa gbogbo àwọn ìmáàmù gbogbo àwọn àfáà tí wọ́n wà lórí ìjòkó lágbá ọlọ́wà túbọ̀ máa fún yín ṣe o. Ẹ̀yin bàbá tẹ́ wà lórí ìjòkó yìí bàbá wa ìmáàmù tí gbogbo Ìjẹ̀bú tó pátá bàbá ẹ̀ní síìkì ẹ̀ní líìkì ẹ̀ní wíìkì ẹ̀ní ráàkì ẹ̀ní ṣọ́ọ̀kì ẹ̀ní ṣọ́ọ̀tì ẹ̀ máa mú mílìkì lọ́lá síwájú mílìkì ìjọ tí mo ṣàdúrà ẹ̀ bá mi Àfùlání fún mi lówó lọ́jọ́ ẹ̀ mo mọ̀ pé ìmáàmù náà ṣe bẹ́ẹ̀ lénìí. Mo kí gbogbo wa pátápátá mo máa ní àwọn ìbéèrè tá a tún máa béèrè a máa ṣe giveaway lágbára lọ èmi adé ọmọdé àti bàbá wa ọ̀gá wa Alhaji Akórèdé Òkúnnù náà la máa sáré tukọ̀ ètò yẹn. Mo fi àkókò yìí kí bàbá wa grandpa Canada returnee kò tí ì ju bí ọjọ́ mélòó kan tí bàbá wa ṣẹ̀ṣẹ̀ dé Alhaji Àyìndé Fújìmìrèǹgè ẹ káàbọ̀ sáré wa mo kí yín pátápátá. Alhaji tẹ bá ń gbọ́ bàbá ń gà ní àgbà ó ń dùn mí torí pé mi ò gbọ́njú bá bàbá yìí wàláhì nǹkan tó dùn mí jù láyé mi nìyẹn. Bàbá ti jáde láyé kó tó bí orú wa báyìí ó yìí ń dùn mí títí dọ́là. Bàbá wa oníwàṣẹ àgbáyé aláàánú gbogbo mẹ̀kúnnù pátápátá mo kí ẹ kú iṣẹ́ takuntakun. Ambassador Ṣèyí Ọlárẹ̀wájú bákan náà gbogbo ẹgbẹ́ bàbá níyì pátápátá wọ́n ní kí n máa kí yín o. Mo kí wa pátá lẹ́gbàá wa ébó kí wa mo kí wa dáadáa. Níjẹ̀bú ń bí Gíwá lólórí ẹgbẹ́ nírẹ̀mọ tiwa Jagun lólórí ẹgbẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Gbogbo àwọn ìyàwó bàbá ó béèrè lọ́wọ́ ẹnì kan.